dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, òrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe àti ẹ̀yin tí ẹ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ̀yin tí ẹ ń share program mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ́ kí ẹ lè ran iṣẹ́ yìí lọ́wọ́, ẹ dákun, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ má wò mí lásán, bá mi subscribe. Torí pé ọkùnrin tó ń sun ara fún ọkùnrin, àkọ́ṣẹ́ ló ń ṣe. Wọ́n mú wá fún wa lónìí iṣẹ́ Awure ni. Fún àwa tá ń ta ọjà, Awure Itaja, Awure iṣẹ́, àwa tí a jẹ́ contractor. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí. Iṣẹ́ ẹ̀ máa mú owó wá. Tá bá ń lo iṣẹ́ yìí, iṣẹ́ ò ní dá lọ́wọ́ wa. Oní tó ń ṣiṣẹ́ ìjọba náà lè lò ó. Ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́ ọ́fíìsì, ẹ̀yin náà lè lo iṣẹ́ yìí. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, ẹ̀yin tí ẹ ń fún mi ní data. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín o. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ètò àti ìléwé àti ìgbà bàbá wa. Mo kí i pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo tún mú tuntun wá. Mo sọ fún wa pé tí ẹ bá ń subscribe, inú tèmi gan máa dùn, ara mi máa yá láti máa wá sórí ètò ní gbogbo ìgbà. Inú mi ń dùn pé ẹ ti ń subscribe. Ẹ̀yin tí ẹ ti wá ti subscribe, ẹ dákun, ẹ bá mi subscribe. Mo bẹ̀ yín ni. Ẹ ní ẹ̀ka kan kí ẹ tó rí kan. Mo mú iṣẹ́ Awure wá. Awure fún gbogbo èèyàn, àtọkùnrin, àtobìnrin. Gbogbo èèyàn ló lè lò ó. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Tá bá wá ń lo iṣẹ́ yìí, ẹ jẹ́ ká máa ṣe sàárà. Tá bá rà àwọn oníbàárà, ẹ jẹ́ ká fún wọn lówó. Ẹni tó kù díẹ̀ káàtó fún, ẹ jẹ́ ká máa ṣe tọrẹ àánú. Káwa náà lè rí àánú gbà lọ́dọ̀ Elédùmarè, ọba adániwáyé àti èmi àtẹ̀yin. Á rí àánú gbà. Gbogbo sì ń jẹ́ t'Ọlọ́run. Àní bá wọn ráwọn owó. Wọ́n wá fún wa lónìí náà ní iṣẹ́ Awure bíbò àṣírí. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé ìyálóde funfun àti pupa. Ewé náà ń pè ní ìyálóde ní ewé làpálàpá pupa àti làpálàpá funfun àti èpo ọ̀bọ̀. Èpo ọ̀bọ̀ tó ti gbó dáadáa. Èpo ọ̀bọ̀ tó gbó dáadáa. A ó gún pọ̀ dáadáa. A ó pò mọ́ ọṣẹ. Tẹ́rí tí a bá ti wá po iṣẹ́ yìí, láti pò mọ́ ọṣẹ, a ní fomi sọ́sẹ̀ yẹn o. A gbọ́dọ̀ fi omi sí. A ní fi omi sí o. Ṣìnáàpù, ọtí ṣìnáàpù, ọ̀nà á fi po, ọ̀nà á fi sí omi, ọ̀nà á fi po ọṣẹ yìí. Láti bá ti gún dáadáa, a wá wá ìsasùn tuntun kékeré. Ìsasùn tuntun kékeré. Inú ẹ̀ la kó ọṣẹ yìí sí. Inú ìsasùn ni a kó sí. Inú ìsasùn tuntun bẹ́ẹ̀ la kó ọṣẹ yìí sí. A ó máa fi wẹ̀. Iṣẹ́ Awure tó confirm ni. À ń ta ọjà ní o. Àtòníṣẹ́ ọwọ́, oníṣòwò, gbogbo èèyàn ló lè lò ó. Tailor ni ẹni, hairdresser ni ẹni, gbogbo èyí tí iṣẹ́ tàbá máa wò ṣe. Ẹ ká gbìyànjú iṣẹ́ yìí. Iṣẹ́ tó mú owó wá ni. Iṣẹ́ tó mú customer wá ni. Tá bá ń lo iṣẹ́ yìí, èrò ni wọ́n nínú ṣọ́ọ̀bù wa. Iṣẹ́ Awure, ó ń ṣiṣẹ́ Awure, ó ń ṣiṣẹ́ Awure. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Bá mi like ẹ̀. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè lórí ẹ̀. Màá ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún yín bẹ́ẹ̀. Orúkọ mi ò yí padà. Orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Abiz Abolade. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí èmi ò lè má dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóore mi. Ẹ
ẹ̀yin tọ́lọ́run mọ̀ tẹ́ ń ṣe mí lóore. Èèyàn kan náà lólùfẹ́ mi náà ló fún mi ní data tí mò ń lò yìí. Èèyàn kan náà lólùfẹ́ mi ó fún mi ní data tí mò ń lò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi ní data. Ẹ̀yin tẹ́ ń fún mi ní card, ẹ̀yin tẹ́ ń fún mi ní owó, ẹ̀bùn lọ́lọ́pọ̀